Mo kí gbogbo ojú tó ń wò mí pátápátá, ọkùnrin, obìnrin, àti ọmọdé àti àgbà, gbogbo ojú tó ń wo Ifá Light TV. Gbogbo yín pátá òun ni mo kí o. A kú kó lè dá, a kú àsìkò yìí, a kú ọmọnìyàn ṣe, yóò dá, yóò sunwọ̀n fún gbogbo wa o. Ẹ rí wípé kábíyèsí bí mo ṣe wọlé láti òde, òun náà ni mo ní jẹ́ kí n súré ṣe ètò yìí kí àsìkò má bàa lọ. Gbogbo wa pátá, ewé tí a bá ti ń lò, oògùn tí a bá ti ń lò, yóò mọ̀ jẹ́ fún wa o. Àṣírí kan ń bẹ tí a gbọ́dọ̀ mọ̀ nípa nǹkan tí a pè ní ajẹ́gùn. Bí èèyàn ò bá ní ìdíwọ́ tí ò sí ìdènà kankan fún un, ajẹ́gùn oògùn ọ̀jẹ́ lára rẹ̀ bó ṣe yẹ kó jẹ́. Ṣùgbọ́n ajẹ́gùn yóò jẹ́ kí oògùn yòówù jẹ́ ju bó ṣe yẹ kó jẹ́ lọ. Ẹni tó nílò ajẹ́gùn ni ẹni tó jẹ́ wípé òun fún ara rẹ̀ oògùn tó ti lò ọjọ́ ti pẹ́, àwọn oògùn náà ò ṣiṣẹ́ mọ́. Bóyá jagunjagun ni ọ́, tó ti wá ṣe àwọn ayẹta rẹ, àwọn òkígbẹ́, àwọn oríṣiríṣi bẹ́ẹ̀, tí ọjọ́ ti wá pẹ́ sẹ́yìn, tó wá ń wò wípé ǹjẹ́ oògùn yìí ò ní disappoint mi. Èèyàn á máa lo ajẹ́gùn láti lè fi jí oògùn kalẹ̀ ni. Mo kí gbogbo wa wípé kò ní bàjẹ́, kò ní fẹ́ẹ̀ bàjẹ́. Ẹ kú àsìkò yìí. Ajẹ́gùn tí mo mú wá lénìí ni wọ́n ń pè ní ṣájà. Gbogbo ọmọ Oòduà nation pátápátá, gbogbo yín ni mo kí, mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣọwọ́ sí mi, tí ẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ ọba Ògbóni Alájé fún iṣẹ́ àyẹ̀ta tó kọjá lọ. Mo dúpẹ́ fún ẹ̀yin tí ẹ̀ ń share program wa ní TV yìí fún gbogbo àgbáláyé. Ẹ mọ̀ wípé a kì í rà tí ò lọ́mọ nínú. Oògùn tó bá dájú tó bá jẹ́ òun làwa ń ṣe fún yàn. Òun làwa sì fi sílẹ̀ ń tà láti máa fi ṣàǹfààní fún gbogbo ọmọ kóòtù òjíire. Ẹ gbọ́, kò sí tó ń jẹ́ wípé Fúlàní yóò ṣoògùn tiwa, yóò jẹ́ yóò fi dojú ìjà kọ wá. Gbogbo ẹni tó bá lo oògùn tiwa tó bá fẹ́ fi dojú ìjà kọ ọmọ kóòtù òjíire, ewé ò ní jẹ́ fún mọ́, oògùn ò ní jẹ́ fún mọ́. Bí igba Fúlàní bá pé igba, bí igba wọn bá pé 20 tán jù gbà lọ, tí wọ́n bá péjọ, ṣe bí àti igba àdá àti igba ọkọ́ tó ń bá òkè dìtẹ̀, òkè ló borí gbogbo wọn. Gbogbo wa pátá àwa la ó borí àwọn ọ̀tá. Ẹ gba ajẹ́gùn yìí, ẹ jẹ́ ká dán wò, ẹ jẹ́ ká wo bí ó ṣe ń ṣiṣẹ́. Ewé kan ń bẹ tí a pè ní ewé àbámudá. Ewé àbámudá yìí a ó lọ̀ àbí kí a gbó. A ò gbọ́dọ̀ fomi sí, omi ò sì gbọ́dọ̀ kàn. Omi tá a bá fá jáde nínú ẹ̀, tó bá jáde nínú àbámudá yìí, a ó wá dà sínú ike kan. A ó lọ rèé wá oyin ojú dá níwọ̀nba bí omi yẹn bá ṣe tó, òun la ó ṣe fi oyin ojú dá la ṣe fi sí. Bá a bá wá fi oyin ojú dá yìí náà sí tán, a ó wá rọ́ padà, a ó wá dé orí ike tá a bá fi ń ṣoògùn náà, tá a rọ oògùn náà sí, a ó wá mì dáadáa. Bá a bá ti mì pọ̀ tó ti kóra jọ, gáàsì kan péré ni o. Bí èèyàn bá ti mu gáàsì kan, oògùn tó ti ṣe sẹ́yìn láti 20 years, 20 ọdún sẹ́yìn, yóò bẹ̀rẹ̀ iṣẹ́ padà lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ jẹ́ ká mọ̀ wípé ìdíwọ́ òun ló máa ń fà á tí ọ̀pọ̀lọpọ̀ fi máa ń pòun ṣoògùn kò jẹ́ fóun, àbí kò ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́. Bí ọwọ́ bá pọ̀ lára tí ò kúrò, bí ìdíwọ́ bá ń bẹ tó jẹ́ wípé ìdíwọ́ àwọn àgbà, ó lè ṣeé ṣe kí oògùn má jẹ́. Ẹ jẹ́ ká ṣe ìpèsè